òkè ìlà tí òró ń gbé ẹyẹkẹyẹ ní tẹnu bọlẹ̀ jẹun òkè téńté lóṣùmàrè ti ń ṣẹ̀sọ́ ibi gíga là ń bá kíkanjú ibi tó le là ń bọ́ ọmọkùnrin òkè ìdànrè ilé àṣà tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìtàn ohun ìṣẹ̀ǹbáyé níbi tí a ti rí ojúbọ òòṣà omi àpáàrà ojú ẹsẹ̀ agbógun àfihàn owó àtijọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrìn àjò sí òkè ìdànrè jẹ́ ọ̀tàlélẹ́gbẹ̀ta àtẹ̀gùn ǹjẹ́ ẹ tilẹ̀ mọ̀ pé ìdànrè aládé ohun àtọ́sìn ni wọ́n jọ kúrò lókè ìdànrè ìwọ̀nyí àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ kẹ́ ẹ mọ̀ iléeṣẹ́ Kaftan TV Yorùbá ti ṣàkójọpọ̀ wọn pẹ̀lú ọdún Òrósùn fún ìwòran yín ó ń bọ̀ lórí ìkànnì Kaftan TV Yorùbá nìkan Òrósùn Festival ẹ kú ojú lọ́nà ẹ̀. ẹ káàbọ̀ padà láti abala ìmọ̀ràn ìlera kì í pọ̀ jù o torí ìlera lọ́rọ̀ kọ́lọ́mọ jẹ́ orí ẹ̀yàn kò sí tó dàbí kéèyàn ò jábára pa bí bó jẹ́ ká kékeré ọmọdérin ní ń dùn yàn kódà èèyàn mọ̀ lára èèyàn mọ̀ ìgbà kan gan wọn mọ irú ẹran tí mo jẹ kékeré nú ẹran báyìí ló há sí mi lẹ́yìn ìgbẹ́jẹ́ mọ̀ pé mo mọ ìyà láfíà láàrin bíi wákàtí méjì mẹ́ta. ó tún á lọ jálẹ̀ èèyàn wá ní sùn gbogbo ó wà mọ́ ròyìn tó túmọ̀ sí pé ẹja gbìyànjú kí ẹja mọ̀ tọ́jú ara wa gbogbo mọ̀ràn táwọn àwọn onílera tán bá ti fún wa ẹja mọ̀ mú lò. mo sọ láàárọ̀ àná mo ní bá a bá dọ́dọ̀ wọn wọ́n bá sọ pé orí ń fọ́ mi ò ní ọ̀pọ̀ wọn á pé ìwọ lọ mú mi bó bá ti mú mi tán lọ sùn oorun ìṣẹ́jú mẹ́wàá péré ni o ẹrù páwọn náà forí fífọ́n síbẹ̀ ni bó bá yá ẹ wà ní ọlọ́run ara mi àmọ́ bẹ́yìn ò bá wá gbàgbọ́ bẹ́yìn ò tẹ̀lé mọ̀ràn wọn lórí kékeré kan orí wọn mọ̀ fọ́ títí alẹ́ ni orí wọn mọ̀ fọ́ títí alẹ́ ni ẹja gbìyànjú kẹja mọ̀ gba ìmọ̀ràn ìlera tó abala ìwòye ńlá wà yìí abala tí mo máa ń fẹ́ràn dáadáa tó jẹ́ pé Ọlábùkọ́lá mi ti wà ń bẹ̀ tí ó mọ̀ sọ fún wa ní nǹkan bíi ọ̀sẹ̀ kan àbí nǹkan àbí méjì báyìí abala nta yànnàná ní ìwòye yìí ní akíkanjú àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ti parí gbogbo ẹ̀ elétò náà ń bẹ́ẹ̀ àdúpẹ́ pé gbogbo ẹ̀ la ti parí. Bùkọ́lá kí ni tá a fẹ́ tún wá gbọ́. èmi náà kọ́ Ọlọ́run ọba mọ̀ ní èmi náà kọ́ Ọlọ́run ọba mọ̀ ní. nígbà tí èso ogun. àwa náà kọ́ bí bọ́lọ́n bá ti fi sí wa lọ́kàn náà ni àmúwá adíra ètò bí ẹni dira ogun ni nítorí káwọn ẹ̀yin olólùfẹ́ wa kẹ́ ẹ lè rí nǹkan gbọ́ kínú yín ó lè dùn a lè mọ́ sùn ká mọ́ wò. òun ò tiẹ̀ sùn. bẹ́ẹ̀ ni bí eléjì rẹ̀ ṣe sọ láti bí ọjọ́ bíi mélòó kan tó ti lọ sí bí ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí láti sọ nípa ìṣẹ̀dá èèyàn mẹ́rin a sọ nípa àwọn akíkanjú ọlọ́yàyà elétò àti onírònú ó wá jọ mí lójú pé nínú mẹ́rẹ̀ẹ̀rin eléjìrè kò tiẹ̀ rí kankan tó dúró sí nítorí kíni pé àwọn ìsọ̀rí ìṣẹ̀dá èèyàn wọ̀nyí wọ́n ní àléébù torí àléébù. ṣé bá àjọ ń gbé ni ṣé kò yẹ kí wọ́n mọ ibi tèmi tiẹ̀ wà. ẹ̀yin ẹ̀kan kọ́kọ́ sọ bí tẹ́ ẹ wà ní. wọ́n sáà tiẹ̀ ṣé bó ti mọ̀ ẹ mọ̀ wà fún níwà níjọ́rẹ̀ẹ́jọ́rẹ̀ ńgbọ̀ ti mọ tèmi náà ti mọ tiẹ̀ ìjà ò sí. kò sí bí èèyàn méjì mẹ́ta abẹ́ ṣe lè wà níbì kan wọ́n ní bí ojú bá farabalẹ̀ yóò rí mú ẹ jẹ́ ká fi ara balẹ̀ àìwòra wa fín ni òjá mọ̀ pé bí wà lágbájá ti rí rèé àbó bá dé ẹlòmíì báyìí ó ní ìkíyèsára débi pé àwọn tí wọ́n jọ wà níbi iṣẹ́ yóò pé bí ọ̀gbẹ́ni Òjó bá ti débi iṣẹ́ ibi tí ó gbé àpọ̀wọ́ rẹ̀ sí rèé yóò jókòó yóò ṣe bá níbi tí ó wo ọ̀gbẹ́ni Òjó dé ẹ jẹ́ ká fún àwọn tí ó yí wa ká fún wọn ní àkíyèsí wọ̀nyí kò ṣeé ṣe kí n mọ̀ pé lágbájá kíyèsí mi kí n wá fẹ́ tẹ́ lọ́wọ́ ẹ̀ ní fẹ́ tẹ́ lọ́wọ́ ara wa eléyìí ni tí a kọ́ láti ibi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn lónìí àwa fẹ́ ká gbogbo ẹ̀ pátápátá nílẹ̀ a fẹ́ sọ tó yẹ pé bóyá o jálá kíkanjú ni o ojọ́ lọ́yàyà ni o elétò ni ọ́ ni o àbónírònú n tó o gbúdọ̀ mọ́ jẹ́ tó jẹ́ kárí ilé tó jẹ́ kárí ilé fún àwọn mẹ́rẹ̀ẹ̀rin
ẹ mọ bẹ́ẹ̀ sè. Bùkọ́lá bàjọ́ ń gbé ni. ẹ jẹ́ ń béèrè àwọn aráàlú ilé ò bá wa gbé. èèyàn ò ní nígi lọ́gbà kó mọ́ mèso rẹ̀. ìwọ kan sọ fáwọn ará ilé pé èjì rẹ mọ bẹ́ẹ̀ sè. ẹ̀yin ẹ jẹ́ kí mi béèrè sẹ́yìn mọ bẹ́ẹ̀ sè. láwọn ará ilé wọ́n ní iṣẹ́ lè ṣe bẹ̀ dáadáa. ẹ̀yin ni. èmi Àbùkọ́lá ìwọ ni ká tún mi láti rí ìgbàgbà. ẹ sọ àwọn nǹkan èlò ọbẹ̀ bóyá bíi 4 tẹ̀ mọ́. tìmọ́ atarodo sọ̀nbọ̀ náà bẹ́ẹ̀ ká gbogbo ẹ̀ sí ata alẹ́ran náà epo ń bẹ́ẹ̀ irú ọbẹ̀ ní a sì ní ṣe bẹ̀. ó ní èròjà kan tó jẹ́ pé òun yòówù kẹ́ ẹ sè lè mọ́ lò ó kí ni. abọ́ ìdáná náà ni. ṣé ẹ jábọ̀ ìdáná gbẹ̀ bá dáná tán. ó dà mọ̀ kò wá sí ní tá a fẹ́ sè tá a lò bí omi ni. omi tó bá jẹ́ pé fẹ́ dín nǹkan kọ́ mo gbọ́dọ̀ domi sínú. ó dà ẹja pé ní sebẹ̀. ẹ̀ṣẹ̀ ìjà náà kò sí téèyàn fẹ́ sè tí ò ní fi sebẹ̀ tí ò ní fi sebẹ̀ sí iyọ̀ kò sí orúfẹ́ oúnjẹ tí ẹ fẹ́ sè iyọ̀ gbọ́dọ̀ wà níbẹ̀ ṣùgbọ́n jẹ́jẹ́ ṣe àkíyèsí wípé bí iyọ̀ ṣe wúlò tó yìí kò gbọ́dọ̀ pọ̀ jù gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ mọ adùn ẹ̀ lẹ́nu nínú oúnjẹ tó bá ti di pé ẹ jẹun tẹ́ ẹ mọ̀ pé iyọ̀ wà nínú oúnjẹ yìí. ọbọ ọtán ẹ mọ̀ pé iyọ̀ já oníṣẹ́ jẹ mọ́. iyọ̀ wúlò ṣùgbọ́n tó bá ti pọ̀ jù dà. Yorùbá mọ̀ pé àìfi iyọ̀ sẹ́nu ká kanjú àmọ́ tó bá pọ̀ jù èèyàn kanra èèyàn bẹ̀rù jẹ́. èèyàn kanra ọ̀rọ̀ oníyọ̀dé yìí la fẹ́ sọ lónìí ṣé alákìkanjú ni ọ́ àbí ọlọ́yàyà àbélétò àbónírònú o gbúdọ̀ fi ara ẹ̀ kó jẹ́ kó ṣe é má ní fún àwọn tó yí ẹ̀ ká. bí ọ̀rọ̀ àwọn ọmọ tí a mẹ́nubà ní abala ọgbọ́n ọlọ́gbọ́n lẹ́ẹ̀kan a ní àwọn ọmọ kan wà tó jẹ́ pé òbí ọmọ dárò wọn ṣáá ni. ká ní Táíwò ń bẹ nílé báyìí ọmọ ni. bẹ́ẹ̀ ni ó fara pẹ́ ní tí mò ń sọ nípa ọ̀rọ̀ oníyọ̀dé yìí béèyàn bá kó nǹkan ọbẹ̀ sílẹ̀ omi ò di dandan bó o bá ṣe iṣu tiẹ̀ mo lè dín tèmi mo lè sunṣu jẹ kí n mọ́ fomi sí rárá mo lè sunṣu jẹ àmọ́ kò sí ní tá a fẹ́ ṣe tá a ní fi iyọ̀ sí ẹni tó bá jẹ àtẹ́ èyí àwọn ọbẹ̀ tí ò níyọ̀ ó ní nǹkan kan àìdédé jàtẹ́ wọ́n ti ìgbádùn rẹ̀ ó ní nǹkan kan téèyàn ò fi jàtẹ́ eléyìí túmọ̀ sí wípé àwa ní tí mo fẹ́ kí a kíyèsí ní ìwòye tòní ni pé ẹ jẹ́ kí àwa náà ríra wa gẹ́gẹ́ bí iyọ̀ ìyẹn ni pé àwọn tó yí wa ká bóyá ibi iṣẹ́ ló wà ní wúlò débi pé wọ́n pè ọ́n kò ṣe é mọ́ ni. bó o bá lọ òun ni ẹlòmíì báyìí báwọn ọ̀gá bá gbéwèé pé a ti pọ̀ ju nítòsí ẹja wá wọn bíi 3 àbí 4 kan èèyàn míì nu wọn ó kọ ẹ̀ ní ó ṣàkọ́kọ́. pé ẹ jẹ́ kó ohun tiẹ̀ mọ́ lọ. ẹ jẹ́ mọ́ lọ ńgbà tí ò lọ kí ló ṣe. a ní ẹjọ́ lọ. ẹjọ́ lọ wàhálà rẹ̀ ó tiẹ̀ kúrò lọ́rùn mi. ẹjọ́ lọ wọn kọ ọkọ èèyàn 3 a sì rẹ́ tó yẹ pé bí wọ́n bá ṣèṣì kọ orúkọ ẹ̀ báyìí ọ̀gá tó pé ẹ fẹ́ pa mí ni. yàtọ̀ sọ́gàgà àwọn tí ó dìde pé kí ló dé ẹ mọ́jọ́ lóhùn. bóńgán bá pòun ó lọ wọn mọ̀ bẹ́ẹ̀ ni pé mọ́ lọ. ó jẹ́ nǹkan ìyàlẹ́nu pé láwọn ibi tí wọ́n ti ń sọ fẹ́yàn kan pé dákun mọ́ lọ wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ́n ti ẹlòmíì pé olúwa dákun dé lọ. ẹ bá síndì bí òkè ẹjọ́ lọ. bí ò bá tí ì débi iṣẹ́ bóyá láàárọ̀ ọjọ́ kan tó kàn tiẹ̀ ṣe pẹ́ tó wò pé ọlọ́run mọ̀ sí ọ àbó ti lọ ni. àbó ti lọ. à ń gbóhùn pé yóò lọ. ẹ mọ̀ wulẹ̀ pé ó ẹ mọ̀ pé kó mọ̀ di pé yóò ronú pé wàdà ẹjọ́ mọ̀ ń lọ. ẹ jẹ́ ká ṣera wa ní kò ṣeé má ní ìwọ ìyàwó ṣeré ẹ ní kò ṣeé mọ́ ní fọ́kọ ẹ kọ́kọ́ jáde kó wọ pé ẹ wò imú ìyàwó mi mí o bẹ́ẹ̀ni n ò lè mí láìsí ìyàwó mi o ìwọ ọkọ náà ṣera rẹ kò ṣeé mọ́ ní. bọ́kọ mi ò bá sí lé èmi gan ò sí bí bàbá lágbájá ò bá sí lé wọn pé o yóò mọ̀ sí bí pé wọn pé ni. ibi tó o bá ti wà tó o kúrò láàrin wákàtí kan sí méjì táàyè ẹ ò yọ ọ́ lẹ̀
ó ní bó ṣe jẹ́. ayé rẹ̀ ó tiẹ̀ yọ níbi kan bí ọkọ̀ kan ní ọkọ̀ ilé ọkọ̀ ní ọlọ́run ṣeun lágbájá ti lọ kó dé kó ní wọ́n lọ́hùn ta ló tún ní ó dé báyìí tó fi ọlọ́hùn ayé yọ náà ni. ó jẹ́ lọ́yàyà ni o ó jẹ́ akíkanjú ni o ojú oníròní ni o ojú elétò ni àwọn ànímọ́ àti àdámọ́ torí dámọ́ àwọn tó kó wá látòkè tí ò sí nta tó lè ṣe sí gbìyànjú kó fi wúlò kó fi yọ téńté sí mọ́jọ́ já o fáwọn tó yí ọ ká kí àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹlòmíì báyìí ọ̀rẹ́ gidi ni fáwọn ọ̀rẹ́ wọn pé wọn fọ̀rẹ́ mi ṣeré o bó bá ń la nǹkan kọjá wọn á wò pé wọn ní ṣó ti sọ fún lágbájá kì í ṣe polówó ṣùgbọ́n ọ̀rọ̀ tútù tí ó sọ gan bí nǹkan bá le lọ́kàn ẹ̀ kíní gbé mi lọ́kàn sókè o ikú rẹ̀ láyọ̀kọ̀ kíní kan yóò pé kíní ẹ sọ kalẹ̀ bí mo bá fi fẹnu sọ láì ṣe pé bóyá ó fún ẹni tọkàn rẹ̀ dàrú láì ṣe pé bóyá ó fún lówó àwọn èèyàn kan ló pè tó ní bọ̀dá lágbájá àǹtí mi o ọ̀rọ̀ báyìí o mo fẹ́ kéèyàn kankan gbọ́ o bó la ṣe ṣe òdò ẹ̀já rìn báyìí ẹ̀já àwọn èèyàn kan nu àwọn kan sì ní àwọn tó jẹ́ wípé wọn kàn rí ẹni tó yí wọn ká kò kàn wọ́n àmọ́ rí ìbá àkú ni kí sọ̀rùn já sí méjì kò kàn wọ́n irú ànímọ́ yòówù ká ní ẹ jẹ́ ká ṣera wa ní kò ṣeé má ní ẹ jẹ́ kọ́ àwọn ibikíbi tá a bá wà ẹ jẹ́ kàn wò pé iyebíye ní lágbájá iyebíye ní tàmẹ̀dù iyebíye ní lámọ̀rin ńgbà bá wa ṣera wa níyọ̀ ẹ mọ́ gbàgbé gbúdọ̀ já nǹkan. bàbá wa já. bẹ́ẹ̀ bá ti já iyọ̀ já ọbọ̀. ó di pé kọ́ pátì pé ó ti já òótọ́ ni o bí yóò bá já ọbẹ̀ èyàn pátì ni ọbẹ̀ bomi sí kò sí wá sí ìjà náà ni. gbogbo àwọn èròjà tó kù ìwọ ni irú o eléjì rẹ ìwọ lògiri o eléjì rẹ ìwọ ni ìṣálákọrí àbí kí làwọn eléré bó pé ohun yòówù kẹ́ fi sínú ọbẹ̀ ní máa dùn wọn iyọ̀ ni ó pe adùn àwọn nǹkan náà jáde bó la wá ṣe lè já nǹkan gẹ́gẹ́ bí èèyàn àti ní ká dàbí iyọ̀ bó la ṣe lè já nǹkan ọ̀nà tá a fi lè já nǹkan ó pọ̀ àṣejù ò gbúdọ̀ wọ nǹkan mo ka ẹsẹ̀ bíbélì kan mo fẹ́ ka alukuran mo ti kà láwọn ibì kan mo wá ń wá súrà tí tó jẹ mọ́. Bukola ìwọ fi ta alukuran nílẹ̀ sọ ti bíbélì kí sọ ti bíbélì tí mo mọ̀ nígbà tẹ́yìn òkúkú kàkà kan ìwọ sọ ti àṣà sọ ti bíbélì. ó ní yí ẹsẹ̀ rẹ padà ní ilé aládùúgbò rẹ kí ìwọ kí ó má bàa fi wíwá rẹ dá ní agara òun ó sì kórìíra rẹ. ìtumọ̀. èní fẹ́rẹ́ àwa kìíní ni o ìjọ àkọ́kọ́ tó o bá lọ wọ́n lè fi lé pọntí kan fọ̀nà roka ẹ pẹ̀lẹ́ ẹ kú dìde ẹ̀mẹ́wàá àkílẹ̀ jẹ àmàlà ẹ jẹ̀bà wọ́n pọ̀n ọ́ ó tún dijọ́ kejì wọ́n tún gbọ́ kókókó ta ni ó tún jẹ́yìn ayọ̀ tòní kò wá ní tó tàbí. ẹ pẹ̀lẹ́ yóò mọ̀ já. tó bá tó ẹ̀ tó wá yá tó bá tó wá ń bọ̀ wọ́n ní oníbọ̀ wọ́n ti mọ bọ́ọ̀dù mẹ́rin oníbọ̀ ọmọ wọ́n ti mọ̀ ṣọwọ́ kalẹ̀ kún ní oníbọ̀ ọmọ pàdé wọn kó páàsì ilé kọ̀ kí. ẹ mọ́ gbàgbé ẹni tí wọ́n yọ̀ láti pàdé ní ọjọ́ àkọ́kọ́ àmọ́ iyọ̀ rẹ̀ ti já ọbẹ̀ gbogbo nǹkan ìwọ̀ntúnwọ̀nsì. yóò bá tiẹ̀ mọ̀ pòwe kan pé ṣé nǹkan mi ò sí ní nínú ẹkú lédè ọkọ yín o ẹkú lédè àyà yín o bẹ́ẹ̀ bá ti ń lọ bẹ̀tẹ́ ní ẹ pẹ̀lẹ́ o ẹkú lédè àwọn bàbá o ẹ ṣeun o lèyẹn rè yóò lánàá ó tún dé ìyẹn tó ní ẹ ǹlẹ́ o ẹkú lédè àwọn bàbá o. ṣé ò sí ṣe ìsìnkú abẹ́fẹ́ wọ́n ń fọgbọ́n mọ̀ sí ẹ fẹ́ fọgbọ́n mọ̀ pé bàbá ìdè ní kẹ́yìn wá kí wa bẹ́ẹ̀ Yorùbá sì tún pé àájò àṣejù a máa pani lára. Ibi gan ni oníkálukú ti wá nílò ọgbọ́n tá à ń kọ́ lọ́gbọ́n ọlọ́gbọ́n ńgbà wo ni ọ̀rọ̀ mi ti ń bọ́ sáṣejù ńgbà wo mo ti ń kọjá ààyè mi ńgbà wo ni iyọ̀ mi ti ń já ọbẹ̀ tí wọ́n fi mọ̀ pé ẹ jẹ́ kí n tún kí n wá wọ́rù díẹ̀ níta bá sì fi pamọ́ ọmọ níyì. ìwọ̀n níyì ẹ rí i pé ọgbọ́n
sánsán lèyìn fi lólé ayé torí o ò gbúdọ̀ mọ̀ sí o ò gbúdọ̀ sí jù ọgbọ́n ni eléjì rẹ eléyìí jẹ́ ohun tí a ní láti fi kásẹ̀. àní tí n bá ti wà ní abala ìwòye inú mi á sì mọ̀ dùn pé mo lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ mi tó jẹ́ pé òye yé ká ni òye yé ká gẹ́gẹ́ bí n tó sọ ní àwa kọ́ Ọlọ́run ọba ni mélòó la mọ̀ kí la fẹ́ fi wòye òye wo la wá tiẹ̀ ní àwọn adúpẹ́ lọ́wọ́ aláwùrábí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń wò wáyé tẹ̀ ń fi àwọn ọgbọ́n àti òye tẹ̀ fi ránṣẹ́ sí wa táwa ń sọ tó lágbára Ọlọ́run ọgbọ́n wa ò ní parẹ́ tí inú ò sì ní dòbu òye títa níbí náà Ọlọ́run ò ní jẹ́ ó parẹ́ òye ni ọ̀dà ẹ má jà kí yẹ kí iyọ̀ wa kọ́ máa já gbogbo níta bá ń ṣe ilé ayé bá mi kan ló sọ ní bí tọkọ-tìyàwó bá ti fẹ́ra wọn tán káwọn ọ̀rẹ́ ọkọ kí wọ́n máa rọra lọ síbẹ̀ ọ̀rẹ́ ní lóòótọ́ ẹ fẹ́ràn ara yín kó tó di pé òun ní ìyàwó àmọ́ ńgbò bá ti di pọ́n níyàwó ẹ rántí pé ó ti di méjì bí èmi àti Bùkọ́lá béèyàn wá bí irúfẹ́ mi kó lóun òun wá yín bọ̀ ó á pè dúró ńlé rẹ̀ tó bá wá lálá kọ̀ọ̀kọ́ Bùkọ́lá fún ní ẹran bíi méjì yóò jẹun yóò jẹ dáadáa bódò ọjọ́ kejì bó wá tún wá ẹran méjì tó fún sọ́dẹ̀ ọ̀kan yóò ti mọ̀ pé iyọ̀ ti ń já kínní ó wá tó dọ̀tún lánàá tó tún wá pọ̀mọ́ ni ẹ tó wá fún pọ̀mọ́ ọjọ́ kẹrin kò wá ní sí nǹkan yóò ní iyọ̀ já po iyọ̀ já ohun òní wá mọ́ ẹ̀sẹ̀ẹ̀sẹ̀ ni béèyàn bá ti ń ṣe bẹ́ẹ̀ yóò ti rí pé àṣejù tí ń wọ̀ ni ẹ má jà fi àṣejù sí ohun tó dáa tá à ń ṣe ẹ má jà fa àṣejù sí gbogbo tá a bá ń ṣe ẹ já ṣe kó gún régé kí ayé ó le kó wọn lè gbádùn àwọn bá mi ọ̀gá mi gbà wọn wà kékeré wọn ní tó o bá ń sọ̀rọ̀ láàrin gbogbo èèyàn tó bá ti pàtẹ́wọ́ ìgbà ni kò rẹra kú ń bẹ̀. kèsè kéyìn wá sọ lásán bó. tó bá ti sọ̀rọ̀ tó bá ti pàtẹ́wọ́ tínú wọn ń dùn tí wọ́n fẹ́ gbọ́ sí i ìwọ kàn rọra kú ń bẹ wọ́n ní kí ló dé tó lọ. tí wọ́n gbé lọ lẹ́nu. tí wọ́n gbé lọ lé ọjọ́ tó bá tún wá dé tán ní mo fẹ́ sọ̀rọ̀ gbogbo wọn sàwá ni iyọ̀ ń bẹ ń bẹ nù àmọ́ ń gbò bá ti sọ tán tó bá di pọ́n pàtẹ́wọ́ pé ẹ ṣeun ẹ wá máa lọ ẹ rí i pé iyọ̀ ti já bó bá dọ̀la bọ́ tó pè wọ́n ní asọ̀rọ̀ sọ bó tò ní tó sọ lánàá náà ni ó tó sọ lẹ́nu á pẹ́ ká tó lọ ni mọ̀jà mọ̀ fi ọjà gbogbo ohun tá a bá ń ṣe. tọ́ ẹ̀yin èèyàn wa ní inú ilé a ní rí jù báyìí ní abala ìwòye ẹ wá jẹ́ kí a lọ sókè lọ́hùn kákan wo pé àtọ̀ bó ló ṣe ń lọ lágbo àmúlùdùn. Yorùbá kan orísun kan ayẹyẹ kan Ifẹ̀ òòyè Ifẹ̀ òòdáyé ibi ojúmọ́ ti mọ́ kárí ayé kò ga kò bẹ̀rẹ̀ ni wọ́n ń kí wọn nílẹ̀ òòyè kò ga kò bẹ̀rẹ̀ ni wọ́n ń kí wọn nílẹ̀ òòdáyé Ilé Ifẹ̀ ilẹ̀ Oòduà adé àrè ìtàn ìṣẹ̀ǹbáyé ọdún ọlọ́jọ́ Eris Mercy and Regan rituals and sacrifice drama. Reverend The Dawn and the Doors. Ó ń bọ̀ lórí ìkànnì Kaftan TV Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà.